àṣírí àwọn tó fẹ́ gbẹ̀mí Portable ti padà tú àṣírí àwọn tó fẹ́ gbẹ̀mí Portable ti padà tú ẹ wo fídíò yìí. Portable ò ní bọ́m̀bẹ̀ èmi Bọ̀dé Hakeem mò ń sọ̀rọ̀ èmi Bọ̀dé Hakeem ò ní bọ́m̀bẹ̀ lágbọ́rọ̀ lọ ṣiṣẹ́ ló méwẹ́ tó fi ń kù yẹ ò ní bọ́m̀bẹ̀ wọ́n wá ń sọ pé ẹ̀kọ́ ṣàánú ẹ̀ pé òun ló fi ń bọ́ fámìlì ló fi ń bọ́ gbà ò ní bọ́m̀bẹ̀ èmi Bọ̀dé Hakeem lórí iṣẹ́ dẹ́rẹ́bà tí mo ń ṣetán gbà lọ́wọ́ mi ò ní bọ́m̀bẹ̀. lórí tí ẹ lọ sí gbaṣẹ́ dẹ́rẹ́bà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni dàpọ̀ mẹ́rin nìkan wó bẹ́ẹ̀ fún ẹni. mẹ́rin dẹ́rẹ́ lówó tó ń dáwó fún ọ tí ó dáwó fún yín. ò ní bọ́m̀bẹ̀ ṣiṣẹ́ ló méwẹ́ tó fi ń kù yẹ ìwà bíbọ̀ mọ́ṣáléwà ò ní bọ́m̀bẹ̀ èmi Bọ̀dé Hakeem mò ń sọ̀rọ̀. èmi ni àbúrò ìyá èmi ló tẹ̀lé mọ́mí Portable ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé sẹ́rí àwọn Hakeem yẹn olórí burúkú ọmọ ni ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má tẹ̀lé ọ̀rọ̀ ẹnu ẹ̀ àṣìírè èèyàn ni o ọmọ ọ̀sán tó ń kó pọ́npọ́ bá ya ẹ̀ òun ni o kọ̀ǹgánú rẹ̀ sínú ẹbí òun ni o ẹni téèyàn ń jìnnà fún pátápátá ṣé tí wọ́n tẹ́ bú ọ̀bà blow ṣé ìran àwọn ọ̀run ẹ ṣé òní jẹun ni àbí òní blow máṣíìnì tó ń gun òun ló rà fún ẹ nítorí pé ó ra máṣíìnì fún ẹ mi ò bínú mi ṣe ọkọ ṣọmọdé ẹ ṣé kò ṣe tó mélòó kílẹ̀ tó fẹ́ ṣe fẹ́ pa Portable ọ̀hún gan ni kílẹ̀ fẹ́ kó tún ṣe fún yín tán kílẹ̀ fẹ́ kó ṣe fún yín tán tẹ́ ẹ bá débẹ̀ òun àtẹ̀ǹdì sí yín ó ń fún yín lówó ó ń ṣe ogbẹ̀ kílẹ̀ tó fẹ́ kí Portable tún ṣe fún yín tán wọ́n dé tọ́lọ́ ń bá lọ sí yàn òun ló máa ń ṣèyàn lóore ṣó ó tún gbọ́dọ̀ ṣe ju gbogbo ètò ìṣe lọ gbogbo ọmọ Nàìjíríà ẹ má dá lóhùn olórí burúkú ọmọ ni o ẹ má tọ̀ lọ́rọ̀ ẹnu ẹ o gbogbo nǹkan tó ń sọ fáwọn ní oṣooṣù ní Portable máa ń ṣe owó tó bá ní kọ́ fún ẹbí kọ̀ọ̀kan wọ́n pé anybody wọn wá ibùdó gan owó tó sì fún ní last month nígbà kí n fún 200,000 owó ìwà lọ́wọ́ mi báyìí ṣe bá yín sọ nítorí orí burúkú tó ń ṣe ní mi ò ṣe pé ní mi ṣe kó fún o orí burúkú báyìí ló ṣe ọmọ Nàìjíríà ẹjọ́ ẹgbàá mi olórí burúkú ọmọ ni o ẹ má tẹ̀lé ọ̀rọ̀ ẹnu ẹ o wèrè àṣírí ọmọ pátápátá ni gbọ̀ngánú rẹ̀ sí ni orí burúkú yẹn náà ló ṣe títí lọ́dọ̀ àwọn ọba kan ẹ̀ náà nígbà yẹn náà tẹ́ pé wọ́n lu nílùkulù báyìí. sórí tọ́nà bá dẹ́ lóhùn tó bá jókòó sáàrin fámìlì àwọn máa padà gbẹ̀mí ẹ̀ tàbí kí wọ́n padà sọ ẹ̀dẹ̀ nuwari lẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Portable nìyẹn nǹkan tó ń ṣẹlẹ̀ sí gẹ́gẹ́gẹ́ nìyẹn tó ogun lé ò bá dẹ̀ jàyàn títa ò lè jàyàn ogun lé Portable ló fẹ́ tà fún títa ó náà dẹ̀ tún wá kún wọn lọ́wọ́ kíkún wọn lọ́wọ́ tó kún wọn lọ́wọ́ ni wípé nígbà tó lọ́n dẹ lóhùn ó jókòó sáàrin fámìlì òun ní òfẹ́ fìlú ẹ̀ sílẹ̀ gbogbo àjò tó tún ṣe ó tún lò lórí social media ó ń jẹ́ kí wọ́n mọ ibi tó fi sí àwọn àtún iná yẹn fi mọ́ ẹ wo ilé tó gìlọ̀tọ̀ tó ń sọ̀rọ̀ yìí tẹ́gbẹ́ ń ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ọmọ ẹ̀gbẹ́ ẹ̀ torí àbúyá Portable ni o òun ló ń fi kara mọ́ whereas ẹ wo fídíò bàbá ẹ̀ bí àbúyá Portable ló sọ̀rọ̀ tẹ́yìn ẹni kó ṣàlàyé pàtí Portable ń kó lórí fámìlì bó ṣe ń tọ́jú àwọn wèrè tó kọ́ sọ̀rọ̀ yẹn ẹni pé bàbá yẹn tún sọ bí Portable ṣe ra machine fún àti bí Portable ṣe ní tó ní káwọn fún ní 200k tó sì wà lọ́wọ́ nísìn ó dẹ̀ jáde ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣépè fún ọmọ yẹn kì í ṣe gbogbo fámìlì ló máa ń dùn sí kì í ṣe gbogbo fámìlì ló máa ń dùn sí ṣe rere èèyàn tó bá rò pé fámìlì mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń fún lówó gan nínú wọn ó dùn pé o bọ́lọ̀ ń gbé lọ́wọ́ sókè ó dẹni tó ń fún àwọn lówó bó ká máa ń wọ ẹlòmíì ni níbi tí ó ti yẹ kẹ́ máa gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ kí kòkó ọbẹ̀ yín fọ́ èèyàn tó bọ́dún máa wọ àwọn kan náà ní fámìlì nígbà tí ọlọ́ba gbọ́wọ́ ẹnìkan sókè kàkà kẹ́yìn náà kẹ́ gbìyànjú kẹ́yìn náà dé èèyàn láyé ara yín kó lówó lè pọ̀ sínú fámìlì yín gbogbo yín ẹ̀ wá jókòó tẹ́ni ẹ lọ́rùn ẹ̀ wá sọ́dẹ̀ẹ́dọ́ anílẹ̀ báyìí lẹ̀ ní ṣiṣẹ́ mọ́ bó bá fún inú ẹni ó kéré bí òfin lára ẹni kò fún yín bó tẹ̀ tó fún tó pọ̀ ẹni ó sì gbéraga kàkà kẹ́gun olókè lọ́pọ̀ lọ́njọ́ ẹni ó gbọ́dọ̀ sọnù nínú ìdílé wa kó dẹ̀ kó má fún inú gan kó jẹ́ wọn kó ká máa polúkọ ẹ̀gán mọ́ ìdílé lásán yìí kan ni ẹ̀gbọ́n Portable wọ́n ti dá yẹn gúnlẹ̀ orí àìsàn nìyẹn wà má padà release video ẹ̀ Portable tó tún jòògùn eléyìn tó rà gàgbó ṣùgbọ́n bàbá Portable mo ti sọ wípé ó careless torí àwọn ìdílé ya Portable ló ń sọ̀rọ̀ yìí ó sẹ́gbó ya Portable náà kò sí láyé mọ́ ta ló mọ̀ bí àwọn fámìlì lọ́nà lọ sọ̀rọ̀ ọ̀sán gangan bàbá Portable alájú sílẹ̀ káwọn fámìlì ya Portable kí wọ́n bá yí ẹ̀jẹ̀ mọ́ ẹ lọ́wọ́ jáde fún ọmọ ẹ èmi náà sáwọn ló pé èèyàn tó yẹ kó gbọdọ̀ máa wà bí Portable ṣe ń wà yìí àṣẹ kò mọ nǹkan tó ń ṣe ogun ilé lóní kó máa bá àwọn aláàánú ẹ̀ jà bàbá ẹ̀ ló dẹ̀ sùn tẹ́tẹ́rẹ́ just imagine àbúrò ìyá ń jáde ń yọ ọmọ ẹ̀gbẹ́ ẹ̀ tó dẹ̀ ń fún ẹ lówó tó dẹ̀ ra machine fún ẹ ilé ayé yìí ilé ayé ogun máa nílò tọ́ o akọ́nà máa kó wa yọ o
ṣùgbọ́n sì tó tún tẹ́kọ̀ọ́ tó wá fojú mi mọ̀ hàn báyìí èmi kan tẹ́lẹ̀ tó jẹ́ pé mi dìde sọ̀rọ̀ Portable èmi kan dìde sọ̀rọ̀ ẹ̀ báyìí pé èmi kan mọ nǹkan tó jó yẹn máa ń rí kéèyàn tó di ológo kéèyàn tó tẹ̀ tó di pé aládùúgbò mẹ́ẹ̀ẹ́dá pé oní ògo káwọn sọ pé gbogbo ìlú mẹ́ẹ̀ gbogbo kọ́ńtì mẹ́ẹ̀ gbogbo ayé mẹ́ẹ̀ kò easy ọlọ́run ṣàánú o ọlọ́run gba Portable lọ́wọ́ ogun ìdílé ìyá o tó gbé ti ìdílé ìyá sí lélẹ́ o àti màwọn tó ń bí náà lé bàbá náà o àti màtàwọn ọ̀rẹ́ o àbíkọ́ náà ṣàánú wa adọ́mọdé ló ń sọ̀rọ̀ bá mi share fídíò yìí ire ó dàbọ̀.